wọ́n wò pé bó ṣe lóyà tó yìí ó lè gbà wọlé fún mi. Gbàbọ̀dé kẹ̀. tó bá máa ń tẹ́ka chill out. Kí n chill out. Ẹ nà. Ẹ ṣẹ̀ṣẹ̀ pàdé mi sìn kí n dẹ̀ sáré chill out báyẹn just like that. But I thought you said your name is MC Imperial. You're supposed to be a professional comedian. Exactly as Alice. Ìbá kolokolo nílé ira. Ìbá dùgbẹ̀dùgbẹ̀ nílé ẹlẹ́rìn. Ìbá lágẹmọ̀ tẹ́rẹ́rẹ́ onígbàsọ wẹ́lẹ́wẹ́lẹ́ àgòdò ló bá lókun ọ̀run ìbà. Ìbá lápájẹ̀ lórí oríro. Ẹ̀yìn adúróbìnrin ìjẹ̀kún ènìyàn mọ́bì. Wọ́n láwọn òrìlẹ̀ àjọ ọmọ Elédùmarè. Ìgbéyàjọ ọmọ Elédùmarè lé mo wọlé dé o. Wọ́n jọ òun mi. Bí mo fẹ́ ṣe lébi ò gbọ́dọ̀ mú mi o. Torí iṣu sísun kì í hun ná. Iṣu sísun kì í hun ọ̀bẹ. Atẹ̀kùtaró wo kò lè jà pátákó ọ̀tẹ́ gbogbo ọ̀nà sórí ṣùgbọ́n lè tẹ́jí ńlá. Mama dá mi lóhùn ilé pọ̀ mi máa ní. Mo níbo lọ́la. Láti bí ọjọ́ mẹ́ta ni o. Tí o bá sílé mi tí o sọ lẹ́yìn dẹ̀ sísè. Gbà mí 3 days or 4 days ṣe kò ní. Ọ̀rọ̀ eré kan mi mo lẹ bá ọ̀rọ̀ èdè ṣé wọ́n ti get to the root of the matter. Wọ́n get to the root kankan. Èmi ti ní kàn fi wọ́n sílẹ̀ àtàwọn ọ̀rẹ́ tó wà station àti ìwọ kọ́sá tí wọ́n wá rí. Wọ́n fi wọ́n sílẹ̀ wọ́n fa àwọn tó suspect sílẹ̀ wọ́n ṣe máa fi wọ́n sílẹ̀ o mọ̀ pé àwọn guys yẹn máa jàjà evil àwọn ọmọ kan tó ń lọ ní society ní Gen Z era yìí o ṣe máa ní kàn fi wọ́n sílẹ̀ position wo ló get to expect jáde wà kàn fi wọ́n sílẹ̀ àkáwọ̀. àbúrò ìyàwó kan tó ń wá wọn máa tí ì rí ìdìsìn yìí. ohun tí a mú mi rí bí ẹni wípé ohun ẹ̀mí ó tọwọ́ ọmọ ènìyàn bọ́. Ẹ nílò àdúrà àti àwẹ̀ kẹ̀dẹ̀ gba ìkíyèsára. láti ẹ̀dùn lọ fáwọn náà yóò pa. Jọ dúró ó jẹun kó tó kúrò lẹ́nu. ìgbàlúwà. Ó rí pé òpòlọ ire kan mi lọ́pọ̀lọpọ̀ rẹ ní sọ fún mi. Ó ní dúró náà. Ṣé ìwọ ìtẹ̀ òrónú lọ́jọ́ kan pé èmi náà máa ní fámìlì?